bàbá mi ládìí ọkà ọmọ akún bí ewé agogo àgbà ejò láwọn máa dínkù ejò aṣọ mélòó ó níbẹ̀ lápá tí ń ṣiṣẹ́ ẹsẹ̀ aṣọ mẹ́ta níbẹ̀ lápá tí ń ṣiṣẹ́ ẹsẹ̀ ìkíní ṣe lòmí ìkejì ń ṣe lọ́mí ìkẹta níbo lòmí ọmọ mọ́sà ìmọ́jú mi bàtà lánìí ọkà ọmọ agbólú ọkà ṣẹ̀bà àgbà ejò láwọn máa dínkù ejò ọkọ̀ kọ́lọ́mẹjọ ń rìn lọ́mọ aráyé fi ń ṣe ikú pa wọn bí ejò ó bá jágbọ́n kárìn kápọ̀ ni ikú kì í bá ti pọ̀ mẹjọ lọ́nà ra torí bí ọkà bá ṣáájú tí ṣe ìbẹ́tò sẹ́yìn tí paramọ́lẹ̀ tó kọ́rọ̀ wọ. Ògbómọ̀ṣọ́ la wà ẹ bá a ṣe wọlé níjẹ̀jọ́ ó ṣàròtọ̀ bá a tún ṣe wọlé lónìí ọ̀tọ̀ àrà ló tún bá wọlé. Ògbómọ̀ṣọ́ la wà lẹ́tọ̀ orúkọ tèmi Sọjí Abíọ́jẹ́lá pẹ̀lú yín lórí ètò yìí lẹ́ẹ̀kan sí Ògbómọ̀ṣọ́ la wà bá mi ajagun òfurufú fẹ̀yìntì dókítà tó mòye bẹ́ẹ̀ ni olóyè àgbà ni wọ́n láàfin ṣọ̀hún Chief Dr. AVM JB Adigun retired akọgun ti gbogbo Ògbómọ̀ṣọ́ aláṣẹ Àyọkà Foundation ààrẹ fún odidi káàkiri àgbáyé àwọn tó ń ní chairman fún Sean Job Creation and Empowerment Committee àwọn ni wọ́n gbé ètò yìí kalẹ̀ ẹ̀rí wípé oyè di púpọ̀ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ ọba olóyè ọba àdúpẹ́ mọ́mí ẹ̀ lé nǹkan àdúpẹ́ ẹ jẹ́ ń kí èèyàn mi bẹ́ẹ̀ ni PRO odidi ètò tó jẹ́ láti kó fètò yìí ASK Àrẹ̀mú Olúṣẹ́gun Òkútè kò sí gbà tá ìsọ̀rọ̀ lórí bó ní ṣe lọ tí ó máa dá a sí àdúpẹ́ lọ́pọ̀lọpọ̀ a máa tẹ̀síwájú kí n tó gbé jíngù yìí ọlọ́jọ́ òbí kan náà ló wá wájú mi ọmọ òdìdí ojúlówó ẹni tó fẹ́ràn ìlú Ògbómọ̀ṣọ́ ni wọ́n náà ń jílẹ̀ wá bùlọ̀bì kan àwọn náà jẹ́ mọ̀ bá mi Àdìgún John Ọládélé ọgbọ̀njọ́ oṣù kẹwàá ọlọ́jọ́ bí wọn jẹ́ ń kíkí lẹ́bù ọ̀rẹ́ mi nu ọmọ Àyọkà Foundation ni Ọládẹjọ níjọ níwẹ̀rà níkẹnìrà ẹ ṣeun ẹ jẹ́ ń kíyàwó tèmi náà Táyé àti Kẹ́hìndé ọjọ́ kìíní oṣù kọkànlá lọ́jọ́ bíi tiwọn ẹ sáré gbé jíngù yìí ká tó kán lùsẹ́ tí ń bẹ wájú wa ní rẹ̀gẹ̀dẹ̀. ẹni ní kò ṣe ènìyàn kí máa fi wá láàárọ̀ lásán ó sọ tó dàbí tẹ́ni ṣe mọ́. gbogbo ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́ wa ẹ máa kú oríire káwọn ọ̀dọ́ wa lè bá iṣẹ́ ọba Gandhi bá ṣe àgbékalẹ̀ Sean Job Creation and Empowerment Committee lábẹ́ alága Chief Dr. AVM JB Adigun retired ìgbìmọ̀ àgbékalẹ̀ iṣẹ́ àti ìròyìn lágbára ti sọ tí wá sí àgbékalẹ̀ ìtàkùn ayélujára kan website níbi tí gbogbo àwọn ọ̀dọ́ tó bá ń wá iṣẹ́ yóò máa ju ìwé mò ń wáṣẹ́ wọn sí gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń wáṣẹ́ nílẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ lọ sórí ìkànnì ayélujára yìí www.ogbomosoempowerment.com.ng www.ogbomosoempowerment.com.ng níbẹ̀ ní kẹ́ máa CV yín sí bí àǹfààní bá ti ń yọjú ni wọ́n máa kàn sí oníkálukú wa ẹ gbìyànjú pé fóònù nọ́mbà yín àti email address yín wà nínú ìwé tẹ́ fi ń ṣọwọ́ sí orí ìkànnì ayélujára náà olùkéde Sean Job Creation and Empowerment Committee lábẹ́ alága Chief Dr. AVM JB Adigun retired akọgun ti Ògbómọ̀ṣọ́ akọ̀wé ọ̀gbẹ́ni Àrẹ̀mú Olúṣẹ́gun Òkútè ASK. ìlú àwọn. àdúpẹ́ ẹ dákan ohun tó ń tó mi lọ́wọ́ akọgun ní pẹ̀lú àwọn ọ̀dọ́ sí nǹkan kan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ń ṣe tí a ń complain kò ṣiṣẹ́ ẹ sì mọ̀ pé committee yìí Sean Job Creation and Empowerment Committee wọ́n gbé website kalẹ̀ tí a ní ká máa ju CV wa sí ẹ dákun ẹ jẹ́ ká lọ síbẹ̀ a tún ti post àwọn opportunity kan job opportunities ó ti pọ̀ níbẹ̀ gidi gan ẹ dákun ẹ jẹ́ ká lọ submit CV wa ká dẹ̀ apply síbi àwọn portals àwọn nǹkan tí a jù síbi àwọn links wọ̀nyẹn ẹ dákun ẹ click ẹ mo fọlọ́ ń bẹ̀ wá o a ti gbé sórí Facebook ẹ lọ sí Facebook page mi Sọjí Abíọ́jẹ́lá ẹ rí link yẹn níbẹ̀ ẹ dákun ẹ̀yin ìyá wa bàbá ẹ pè àwọn ọmọ yín l'Ógbómọ̀ṣọ́ tó bá ti jójúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ torí pé gbogbo nǹkan wọ̀nyí òun láwádìí àwárà àtàǹbẹ̀ aráàlú agangan là ń fi àwọn iṣẹ́ wọ̀nyí fún ogbomosoempowerment.com.ng ogbomosoempowerment.com.ng tẹ́ ẹ bá tẹ̀ tí ò bá lọ lọ́sàn-án gan àwọn èèyàn pọ̀ ń bẹ́nu ẹ jí lóru ọ̀gànjọ́ kẹ́ ẹ ṣe ẹ jẹ́ kí n ti bí ìbẹ̀rẹ̀ kó tó di pé wọ́n bọ̀ sí iṣẹ́ tí ń bẹ wájú mi gángan kékeré ọdẹ kàrán asúnṣẹ́gbẹ̀ mi díẹ̀ báyìí microphone yóò gbé ọ mọ̀ wọ́rẹ́ ọ̀rọ̀ wọlé díẹ̀ ọ̀ya ọ̀ra yóò sì ó ṣe ọ bẹ̀rẹ̀ nù o rọra ńlẹ́ ọlọ́wọ́ wọ̀ o ṣeun ọ̀ya báńkì bá mi
mo dúpẹ́ kábíyèsí ọjọ́ ògbọ́n akínọlá akíntọ́lá kábíyèsí moríbá àwọn bàbá yín. káàbọ̀. bẹ́ẹ̀mi ń bá ń gbalẹ̀ àwọn bàbá yín lọ ọmọ lé wọn lánìí akáni yín ọmọ èrè ìlápà ẹ̀yin lọ́mọ ní ẹjọ́ ọmọ èjì ẹ̀sọ̀ èyí tó tó lóòkìn ọ̀gbìn wa ń jọ sí ebi àìrìnpọ̀ ejò níjọ́ méjò ń yà bí mọ̀nàmọ́ná bá ṣáájú tí paramọ́lẹ̀ bá tẹ̀lé tí ọ̀ká òun òjò là tí wọ́n bá ń wọ́ tururu bọ̀ lẹ́yìn kò sí baba ńlá ẹni tó tó bẹ̀rẹ̀ tí ó kojú baba ńlá baba wọn lóòótọ́ ni bẹ́ẹ̀ náà ni òótọ́ ni òkín ọmọ èrè ìlápà ọmọ ẹni ẹjọ́ ní ọmọ ìjàsọ tó tó lóòde òkín wa ń jọ sí òkín ọmọ onígbó lẹ́mọ́lẹ́mọ́ ní ọmọ onígbó lẹ́mọ́ ọmọ bínú gbọ́ ọ̀bá lẹ́mọ́ ọmọ akéwèjò ọ̀jẹ̀ ìlọmọ àbíjọ ọba jẹmọ́ méjì òun á ṣe ìmọ̀ àjàfẹ́ òótọ́ ni bẹ́ẹ̀ náà ni lánìí aká ọmọ èrè ìlápà òótọ́ ni kò sẹ́ni tó jẹ́ tọrọ aṣọ lọ́wọ́ àwọn baba ńlá baba wọn bí n bá ń gbalẹ̀ àwọn baba yín lọ́wọ́ kí máa lé wa. jẹ́ àsinmi o ṣeun torí pé káfíyàn kí kábíyèsí àwọn tí ó wà nílé ti mọ bá mi tó wà nílé agbára bá mi ẹ bá ń kíra lé kẹ́ ẹ dárúkọ yín. ẹ kálẹ́ o gbogbo ará ilé nílé lóko lájò lẹ́yìn odi. ẹ ṣeun. èmi tí mò ń kí yín èmi ni ọba ọ̀jọ̀gbọ́n John Akínọlá Akíntọ́lá Fágbọdún Olúmọ̀mí kẹta Alápà àti gbogbo ilẹ̀ òkín àpà. ti ilẹ̀ òkín àpà. mo kí gbogbo yín ẹ kálẹ́ o. ẹ ṣeun ẹ ṣeun. bá mi ẹ máa dárúkọ tí yín náà microphone wọn gbé sọ láti bẹ̀. orúkọ mi ni Apostle Abraham Adébámijọ́ ọmọ Ògúnníran. ẹ ṣe mọ́ mi. orúkọ tèmi ni ìyáàfin Adéyẹmí Beatrice Ayọ̀mídé. ẹ ṣe mo dúpẹ́ bá mi. orúkọ mi ni Apostle Ọlákànmí Àyàntúnjí tí mo jẹ́ ààrẹ kápẹ́ntà Ògbómọ̀ṣọ́ north tí mo kó orin pẹ̀lú bàbá wa kábíyèsí. dúpẹ́ bá mi kábíyèsí náà apọ́stù làwọn náà wọ́n tó wá kó apọ́stù méjì lẹ́yìn mẹ́ta lọ kánú òní dùn gidi gan a kú àṣeyọrí ọdún jò ní. iṣẹ́ gbé àwa lọ sóko à ń lọ à ń bọ̀ kò jẹ́ ká ṣùgbọ́n bí sẹ́nu tí sẹ́ńbọ̀ là ń rí inú mi sì dùn gan ó sì jẹ́ tí mo bá kọ́gun sọ kọ́gun ni irú àwọn èèyàn báyìí jẹ́ kí a gbọ́ tẹnu wọn bí ò láṣẹ ṣe Ògbómọ̀ṣọ́ people and patriotic mindset àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ àti níní ìfẹ́ ìlú ara ẹni à ń sọdún ìyálápà mùsùlùmí wá ó ń ṣàdúà mo fi tí mi gbọ́ ni àwọn kírísítẹ́nì wá wọ́n sí bẹ́ẹ̀lì wọ́n ṣàdúà gbogbo ẹ̀ wá jẹ́ ìṣọ̀kan bó lẹ́ ti sí bá mi já ti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀. ẹ ṣe ẹ jẹ́ n kọ́kọ́ sọ kí n tó sọ yẹn náà pé AVM Àdìgún ọmọ Alápà ni o. alápàmọ́jọra ni wọ́n. alápàmọ́jọra ni o ọmọ abúlé kánláṣẹ bọ. èmi Alápà tí mo jẹ́ bàbá gbogbo wọn náà ni mo jókòó yìí. bẹ́ẹ̀ ni. mo fi àsìkò yìí kí AVM Àdìgún tó jẹ́ kan náà ọmọ Alápà pé a dúpẹ́ lọ́wọ́ fún ètò tí wọ́n ń ṣe. nípa ọdún ìyálápà tá a ṣe ọdún ìyálápà ọdún ńlá ni sọ ìtàn tó rọ̀ mọ́ ṣùgbọ́n ní ìlú wa àti nínú ìdílé wa gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tí à ń ṣe ló wà ń bẹ̀ àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ọmọlẹ́yìn Jésù ọmọ Alápà ni wọ́n ń bẹ nù wọn tí ẹ bá dẹ̀ rí náà ẹ rí i pé ìtàn Alápà ń bẹ nù Bíbélì wọ́n nígbà tí Mósè nígbà tí nǹkan kan ṣe àwọn ọmọ Ísírẹ́lì àwọn èèyàn ń kú àjàkálẹ̀ àrùn ṣẹlẹ̀ ejò náà ló rọ tó gbé sókè láginjù. ọyá gbẹjọ sókè ẹ bá wò yóò yé. ẹ tó bá ti wọ Alápà yóò yé. ọba ti wọ Alápà yóò yé. bẹ́ẹ̀ni so àánú ìdílé wa àwọn onígbàgbọ́ wọn bẹ́ẹ̀nbẹ́ àwọn mùsùlùmí hánrán àwọn àfáà tó dájú wọn bẹ́ẹ̀nbẹ́ àwọn oníṣẹ̀ṣe àwọn náà bẹ́ẹ̀nbẹ́. ẹ̀yin ọ̀yà ọ̀dọ̀ ti yín bẹ́ẹ̀. kò ṣeé ṣe káyà ṣe bí nǹkan kan náà ní gbogbo wa ẹ̀sìn ni ò jọra wọn. ẹ̀sìn ni ò jọra wọn. ṣùgbọ́n orírun kan ìdílé kan àṣẹ kan àtọ̀ kan ni gbogbo wa jọ ní. àṣẹ kan àtọ̀ kan ni gbogbo wa jọ ní. bẹ́ẹ̀ni. tọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ àti nínú ìfẹ́ ìlú ara ẹni mo fẹ́ ká kó gbogbo Ògbómọ̀ṣọ́ papọ̀ lẹ́yọ̀kan báwo lẹ ṣe lè rò pé a lè rìn tó fi jẹ́ wípé ìyapa ò ní mọ̀ sí láàrin wa a sì ní ìṣọ̀kan ìfẹ́ ìlú ó sì jọba lọ́kàn wa kókó ọ̀rọ̀ wa nù sá. ṣe rí ìlú Ògbómọ̀ṣọ́ orílẹ̀-èdè tó pọ̀ ń ló kóra jọ sí Ògbómọ̀ṣọ́ orílẹ̀-èdè oríṣiríṣi ẹ̀yà oríṣiríṣi ń ló kóra jọ sí Ògbómọ̀ṣọ́ tí a bá wá kóra wa jọ kò yẹ ká lè yára wa kò yẹ ká lè yára wa
ṣebí ńgbà tí gbogbo wa tẹ̀dó s'Ògbómọ̀ṣọ́ tó ṣe pé ibi tí kálukú wa ti wá ó yàtọ̀ iye nǹkan kan láṣáàrí tá a fi wá ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ náà ni pé ìfẹ́ ìfara ẹni jìn ààbò àtẹ̀mí ìṣọ̀kan òní gbogbo wa fi wá sílẹ̀ Ògbómọ̀ṣọ́ ń bí nítorí náà kò yẹ kó sí tó yẹ kó yà wá kálukú ní àṣà tiẹ̀ lábẹ́ àṣà Yorùbá kálukú ní àwọn nǹkan tí ó jẹ́ nǹkan ṣẹ̀báyé lábẹ́ àṣà Yorùbá gbogbo ẹ̀ náà lájọ kójọ sí ìlú Ògbómọ̀ṣọ́ ẹnìkan ò sì gún ẹnìkan tí ìfẹ́ra ẹni jìn àti ìgbà fúnra ẹni tó bá ti wà ilé ayé ó ṣe é gbé ìfẹ́ ìṣọ̀kan àti ìgbà fúnra ẹni ilé ayé ṣe é gbé tí a bá kóra wa jọ èèyàn méjì tá a bá ní ká tò èèyàn méjì ò lè wà wájú o èèyàn méjì ò lè sí wájú lẹ́ẹ̀kan náà kò lè ṣeé ṣe ẹnìkan ó wà wájú ẹnìkan ó tẹ̀lé ẹnìkan ó tẹ̀lé ẹnìkan ó tẹ̀lé kò sọ wípé bá a ṣe tò èmi òjò ìwọ òjò mi kò sọ pé ó wà ń bẹ̀ èèyàn méjì ò ṣáà lè mú pò kínní náà lẹ́ẹ̀kan náà kò ṣeé ṣe bẹ́ẹ̀ nìkan bá mú pò kínní ẹnìkan ó mú pò kejì ẹnìkan ó mú pò kẹta kò sọ pé ẹnìkan ó kéré sẹ́nìkan ṣùgbọ́n tá a bá ti gbà fúnra ẹni tí Ọlọ́run bá ti ní kó wà níwájú ẹ jẹ́ àwọn yòókù ó tẹ̀lé tá a bá ti lẹ́mìí tó fúyẹ́ tá a sì gbà fúnra ẹ̀mí tó fúyẹ́ ilé ayé ó ṣe é gbé bó ṣe rí nìyẹn. àwọn kò mú òkun ọ̀rọ̀ tẹ́ ń fàyọ gẹ́gẹ́ bí kábíyèsí àwọn ọ̀rọ̀ tó lágbára gan ni wò bí ó ṣe rìn kábíyèsí Ògbómọ̀ṣọ́ lánàá bó lọ̀rọ̀ ìṣọ̀kan l'Ógbómọ̀ṣọ́. olóòtú àwọn onímọ̀ wọn máa ń sọ wọ́n ní n ò lè pawọ́ bàbá mi dà bí ẹni tó jogún ilé kókó kọ́ ṣe rí bí ayé bá ń yí ẹjẹ́ àbáyé o báyé bá ń yí ká báyé bí ìgbà bá ti ń yí ẹjẹ́ àbágbà yìí ẹni tí ò bá báyé tí ò bá gbà yìí ó ń tọ́ ó bá gbà lọ ṣe rí èyí tá à ń ṣe bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà kan nìyẹn ìgbà kan nu èyí tá à ń ṣe ní ìsìn ìgbà kan náà ni mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé ìgbà fúnra ẹni ó ṣe pàtàkì ṣe rí wọ́n ní àìrìn papọ̀ kò jẹ́ kí ọmọ ìfẹ́ sọpọ̀ ọmọ ejò kò jẹ́ kọ́ ọmọ èkúté kò jẹ́ wọ́n gbà fúnra rẹ̀ tí ẹmọ bá ṣáájú tí a fi tẹ̀lé tí dẹ́dá náà tó tẹ̀lé náà yóò rí bákan bákan ṣe rí tí a bá ti gbà fúnra wa ilé ayé ṣe é gbé Ògbómọ̀ṣọ́ tànà tá à ń bára wa jà ó ti yàtọ̀ sí tòní o tá ń bára wa jà ti yàtọ̀ sí tòní omi tuntun ti rú ẹja tuntun ti wọrú ẹ̀ ṣe rí mo fi àsìkò yìí rọ gbogbo àwa ọmọ tá a wà nílẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ ká ní ṣọ̀kan ní gbogbo zone náà ti ń ṣe o àwọn Ọ̀yọ́ zone wọ́n bára wọn ṣe Òkè Ògùn zone wọ́n bára wọn ṣe Àdà Ìbàràpá wọ́n bára wa ṣe kí wàá ní tiwa ó ṣe rí báyìí tí ẹ bá sì wo àsìkò tá a wà ìgbà ọ̀tún ti dé o ẹlẹ́yàmẹ̀yà àǹbára ẹni jà ìyẹn ti lọ a ti parapọ̀ a ti di ọ̀kan nílùú ilẹ̀ Ògbómọ̀ṣọ́ gbogbo wa pátápátá mo tún rọ̀ wá lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká pọ̀ wá pọ̀ kájọ di ẹ̀kan kan ṣoṣo nítorí pé ìgbà ẹ̀kẹ́ ni mo fọwọ́ ti lé o ìgbà aláàmù ní fọwọ́ tògiri tí a bá ní àní jọ wà níṣọ̀kan ìyà tí ó jẹ wá pọ̀ a sì fẹ́ kíyàwó jẹ wá mọ́ nítorí náà ẹ jẹ́ á gbà fọlọ́run bọ́lọ́run bá ṣe tó ìyà ti jẹ wá nílẹ̀ ń san wọn ó ti jẹ wá tó pọ̀ gan ìyà ti jẹ wá tó pọ̀ tí ẹnu wa ò bá kò kí la gbà lọ́dọ̀ ìjọba ẹnu wa ò bá kò kí la gbà lọ́dọ̀ ìjọba ò ní fún wa ní nǹkan kan àwọn tó rí n tó pọ̀ gbà ẹnu wọn kò ní. ṣé ń gbọ́ ẹ̀yin ara lé ṣùgbọ́n àwa náà ti gbà báyìí pé ẹnu wa ó kò á sì mọ̀ ṣọ̀kan á jọ lájọṣepọ̀ tí gbogbo ilé ìbá ti ṣẹlẹ̀ kò sí odò tá a bì wò tá a ní rí ti ń bẹ nínú ẹ̀ bó ṣe rí nìyẹn. ẹ dákun bá mi ọ̀rọ̀ ìṣọ̀kan tá à ń sọ yìí èyí tí ó mú kí tẹ̀síwájú wá sílùú Ògbómọ̀ṣọ́ ọ̀pọ̀ gbẹ̀yìn bá wa tẹ̀ wá nílé nígbà pé ọ̀pọ̀ yín ò ní ṣòro ṣùgbọ́n àwọn ọmọ ìlú gan kábíyèsí ẹ̀ wá gbọ́n tí mo gbọ́ ń gbòòrò kábíyèsí ẹ̀ wá gbọ́n tí mo gbọ́ ń bì í wọ́n sọ pé Fọyánmọ́sì ní Ògbómọ̀ṣọ́ la sìnkú wọn ní sí kí lẹni bá wa sọ àwọn ọmọ ìlú tó yẹ pé wọ́n ní àmọ́ gbé kiri. ṣe rí ọ̀rọ̀ òkèèrè tí ọba ti lé kan yóò dé kan wọ́n á ní gbogbo alákúlóko tán lánàá ìwọ́n tó wá ń sọ̀rọ̀ síwọ́n náà ti kú ni ẹ jẹ́ sọ fún yín o ẹni tó bá rò pé àwọn olórí ìlú lọ́balọ́ba àtìjòyè tó bá rò pé à ń bára wa jà irọ́ ni o. ṣé ẹ ti gbọ́ ẹ̀yin ará lé o. níbi gbogbo ni mo ti ń sọ èmi Alápá Òkín Àpà mò ń sọ yìí tí ẹnìkan bá rò pé àwọn lọ́balọ́ba à ń bára wa jà irọ́ ni
a lè bára wa jà tí gbóngbòngbòn àtàgbọ́ra ẹni yé bá tiẹ̀ ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn ò sí mọ́ ní ìsìn ìjà tá a ti ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àìgbọ́ra ẹni yé àtàìbára ẹni ṣe èso wo ló mú wá fún wa. èso wo ló mú wá fún wa. ó mú ìyapa wá ó mú àìní ìdàgbàsókè ó mú ọ̀tẹ̀ àti tẹ̀m̀bẹ̀lẹ̀kún wá àwa náà ò ṣèyẹn mọ́ o ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ẹjẹ́ àjọ bù nílùú Ògbómọ̀ṣọ́ kájọ bù ẹjẹ́ àjọ bù wọ́n bù lókè ọya wọ́n bù nílẹ̀ Yíbò wọ́n bù nílẹ̀ Tápà àwa náà ti mú gbàkọ àti mú síbi àjọ bù ni bẹ́ẹ̀ nìkan bá ní òun ò ní bá wa ṣe àlọ́ bẹ́ẹ̀ àjọjà sọ́jà àjọṣepọ̀ lájọṣe ìjà ò sí láàrin wa mọ́ ẹ̀yin èèyàn tẹ́ bá sì ń gbébonù kiri pé àwọn bá ń bára wọn jà àwọn olórí ìlú ń bára wọn jà ẹ̀ ń wò wá lókèrè ni o. ẹ ti gbọ́. àwa ò bára wa jà pa. ẹ tẹnubà kọ ẹ sinmi. ńgbà bá ṣe Ògbómọ̀ṣọ́ carnival. ẹ ríran wò kelukelu ọ̀pọ̀ mọ́ ẹ mọ tán gbé kelukelu ọ̀pọ̀ mọ́ kò sí jà kò sí nǹkan kan àti ẹ̀sìn wa lè mọ́ papọ̀ àṣà wa lè mọ́ papọ̀ ṣùgbọ́n l'Ógbómọ̀ṣọ́ tòní o àjọṣepọ̀ ti wà láàrin wa. ó ti wà láàrin wa. ẹ ti kí mi wájú ẹ ti kí mi lẹ́yìn torí wípé ohun táwọn fẹ́ mọ́ síjọ́ kan táwọn èèyàn ní pè mí látòkè òkun pẹ̀tọ̀ bó ní gbogbo ẹ̀ sí ń lọ gbogbo ẹ̀ sí ń lọ. ní sàìmọ́ ní àwọn ọmọ tí wọ́n jẹ́ pé wọ́n fẹ́ ya kọlọ̀rọ̀ sí àbáwọn kan ló sì lọ yá wọn wá kílẹ̀ yín sọ fún wọn tó jẹ́ pé ọmọ amúnibúni ni wọ́n ẹ̀ràn bí olóòtú sọdọ ń jálẹ amúnibú ni ẹran ìbí yẹ ìbí yẹ fọ́ lójú ọ̀tún ẹran rẹ̀ fọ́ lójú òsì táwọn èèyàn bá wá sọ̀rọ̀ wọ́n ní ìwọ ẹran ìbí yẹ olójú kan bíbí yẹ wọ́n ń bú ní bẹ́ẹ̀ran rẹ̀ ní òní mọ̀ ṣẹ́ra àwọn tó gbéra wọn ń kàn lọ̀rọ̀ sí òye wọn ni òye wọn ọwọ́ bàbá wọn wò wọn ọ̀wẹ́sẹ̀ bàbá kò sọ́ba tó ń bára wọn jà ìdàgbàsókè tó tiẹ̀ wá ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ àfẹ́ rírú ẹ̀ rí bẹ́yìn ọmọ kan bí ẹ bá ń gún èjìká pé ẹ̀dà nǹkan kan rú ni àwa ò lọ́wọ́ sí o. ṣe ti gbọ́. èyí tẹ́ ẹ ti dàrú láti jọ sí kíni tó mú wá fún wa àwa ò ṣe yẹn mọ́ iwájú wa à ń lọ ní o àní padà sẹ́yìn kò sí ẹnìkankan tó ń bára wọn jà nù lọ́balọ́ba kò sílùú tó ń bára wọn jà a gbà fúnra wa ni a ti gbà fúnra wa ni torí náà ẹ̀yin ọmọ ìlú kankan ẹ má dà wá rú ẹ̀sìn ọ̀fàjà àṣà ọ̀fàjà ìṣesí ọ̀fàjà a sì ta kàngbọ̀n láàrin ara wa Ọlọ́run ti tó bẹ́ẹ̀ nìkan bá mú pò kínní ẹnìkan ó mú pò kejì ẹnìkan ó mú pò kẹta ẹnìkan ó mú pò kẹrin ipò pọ̀ ebi ká tó kájọ wà lọ́wọ́ òwò náà kámọ̀ tẹ̀wájú bó ṣe rí nìyẹn o. ẹ ṣeun níjọ́ Àlàmísì tó kọjá bá mi balẹ̀ Mọ́sífà Adéọba wọ́n ń ṣe ọdún ìṣẹ̀ṣe èmi Christian lèmi bá mi náà sì lọ sí church Mọ́sífà wọ́n ní tight card ní church Mọ́sífà mo sì lọ́bẹ̀ lọ́ba tán èèyàn mi tó wà níbí ó ṣeré ọdẹ bá mi rẹ̀ sápá àwọn náà wá bẹ̀ gbẹ bá dùn ó túmọ̀ sí pé ìṣọ̀kan ohun wà ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ó wà ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tó ipa kílẹ̀ rò pé àwọn ìyá wa lè kó nínú tó wà lẹ̀ tó ráwọn náà lórí tí wọ́n kọ fún Dáfídì tó mú kí Sọ́ọ̀lù bínú. ṣe rí mo rọ ẹ̀yin obìnrin ọ̀rọ̀ tẹ́ máa sọ sáwà ọkọ yín létí ẹ jẹ́ kó jẹ́ ọ̀rọ̀ àlàáfíà o tí ẹ bá lùlù ogun ẹ̀yin àtàwọn ọmọ yín lẹ́jìyà tó pọ̀ mẹ́. Olódùmarè. ẹ mọ́ lùlù ogun fún àwa ọkọ yín tẹ́ ẹ bá lù yàtọ̀ sí pé ẹ̀jọ̀ ẹ̀ tún jìyà tí ń bẹ ń bẹ ẹ̀yin obìnrin ọ̀rọ̀ àlàáfíà ni ẹ sọ fún wa ọ̀rọ̀ àlàáfíà ni ẹ sọ fún wa ẹ jẹ́ kí apá ọ̀tún kó bá apá òsì ṣe ṣe rí nígbà tọ́lọ́run ti dá ayé kò dá wa ní dọ́gbandọ́gba bí Ọlọ́run ṣe dá òmìrán ó dá èèyàn kúkúrú ó ṣe dá ẹni pupa ó dá ẹni dúdú ẹ jẹ́ á gbà fúnra wa ẹ̀yin ìyá wa ẹ sọ̀rọ̀ àlàáfíà fún wa tí a bá jọ lálàáfíà yín náà lẹ́ẹ̀ ráyé gbé jù tá a bá jọ lálàáfíà ẹ̀ ráyé gbé àwọn ọmọ yín náà ó ráyé gbé bẹ́ẹ̀ bá rí ọ̀kan nú àwọn olórí ọba olórí ẹ̀sìn tí bá ń bínú bí wọ́n bá dórí bẹ́ẹ̀dì ẹ̀yin ìyá wa ẹ sọ̀rọ̀ tútù fún wa ká lè jọ ráyé gbé ìní ò fi jọ rọ̀ wá lọ́rùn. bó mo ṣe fẹ́ sọ̀rọ̀ yìí ìró ìdùnnú ni ìbéèrè tí ń bẹ lọ́kàn mi ìró ìdùnnú ìtàmú wá fún Mọ́ríámà tí àwọn Christian ń pè ní Maria
ó ti ń kalẹ̀kùn l'Ógbómọ̀ṣọ́ ipe àwọn iléeṣẹ́ ń bọ̀ àbí síbẹ̀ ní bá mi. yóò wá o iléeṣẹ́ ò wá o àwa tí a sì fàyè gba iléeṣẹ́ ṣe mọ̀ pé àwa lọ́balọ́ba la nílẹ̀ àti fohùn ṣọ̀kan pé gbogbo iléeṣẹ́ tí bá ń wà á wálẹ̀ fún wọn. ẹ wá ilẹ̀ fún wọn. á wá fún wọn bí àbáta á yá wọn lò tí níye ọdún tí ọ̀pẹ tí wọ́n máa sanwó fún wa. ṣé ti rí àsìkò ká máa ta ilẹ̀ fáwọn èèyàn ó ti kọjá. ó ti bọ́ ẹ̀yìn. bí iléeṣẹ́ kan bá dé ọdún tó bá ṣe láàfin yá yóò máa sanwó fún wa àwa náà ó rí tiwa ń bẹ. mo fẹ́ sọ fún gbogbo èèyàn ọmọ Ògbómọ̀ṣọ́ gbogbo ibi tẹ́ ẹ wà ẹ má jẹ́ kẹ́rù ò bá yín o láti gbé iléeṣẹ́ ńláńlá wa o. ṣé ẹ ti gbọ́ ẹ̀yin tí ẹ̀ ń bẹ lókè òkun. ẹ má jẹ́ kẹ́rù bá yín ilẹ̀ wà àlàáfíà wà ààbò wà ó lójú ibi tẹ́ ẹ dé tí ò sí ààbò. bẹ́ẹ̀ni. kò sájì nípa lọ́dọ̀ tiwa. kò lè sí láéláé. kò sájì ní gbé. kò lè sí. bẹ́ẹ̀ bá dénú ilé kan bẹ́ẹ̀ ṣe rí ẹlẹ́sìn ọmọlẹ́yìn Jésù ẹ rí mùsùlùmí ẹ rí ẹlẹ́sìn àbáláyé nítorí náà ẹ má mìkan ẹ má sojo ẹ má bọ̀ ààyè tí ó gbà yín tí iléeṣẹ́ yín ó fi gbòòrò tí ó fìdí múlẹ̀ ó ti wà mò ń gbẹnu sọ fún gbogbo ọba nílẹ̀ Ògbómọ̀ṣọ́ pátápátá wípé ẹ máa bọ̀. ẹ máa bọ̀ mo fẹ́ sí ojú òpó sílẹ̀ torí pé àwọn èèyàn tún lè ní ìbéèrè tó béèrè láàrin ìṣẹ́jú márùn-ún tó wà níwájú mi ẹ̀yin tẹ́ wà nílé kábíyèsí ni mò ń gbà lálejò bá mi kábíyèsí láti Òkín Àpà 08061998459 àwọn èèyàn ti ń pè wọlé o. hello. ẹ kálẹ́ o. ẹ ṣeun. adúpẹ́. orúkọ yín o. adúpẹ́. bẹ́ẹ̀ ni. adúpẹ́. ẹ ṣeun mo dúpẹ́. ẹ ṣeun mo dúpẹ́. ẹ ṣeun o. ẹ ṣeun ẹ ṣeun. hello. mo ti gbé ìpè yẹn o. ó kọlura wọn. hello. ẹ kálẹ́ o. ẹ ṣeun mà. ẹ ṣeun akúmúra. ẹ ó ti bá wa ṣe. gbogbo wa ní àjọ ń ṣe ni Ògbómọ̀ṣọ́ carnival àjọ ń ṣe ni. ọba ní sọ̀rọ̀ yìí ọba láwọn ọjà. àwọn àjà àwà láàfin ṣòǹjò ní gbogbo aláǹdì mọ́ra wa. ṣé ẹ ti gbọ́. ṣọ́hún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọba Gandhi Orúmọgẹ́gẹ́ kẹta ntí bàbá yìí ti ń ṣe olójú ọba tó gbogbo àwọn lọ́balọ́ba agbègbè ni bàbá yìí ń bẹ̀wò. bẹ́ẹ̀ni. gbogbo wa ní bẹ̀wò fúnra bàbá ní òkú láàfin gbogbo wa ní ọba Gandhi Ọláoyè Orúmọgẹ́gẹ́ kẹta ló ń bẹ̀wò so kò síjà láàrin wa o. ìgbà tí wọn lọ kí bá mi alẹ́ òkè lẹ́rìn mo wo báyìí ṣé tọ́sí àbí wẹ́ẹ̀sì wọn lọ kí wọn. bàbá ó ti yà sáàfin mi rí lọ́kìn Àpà wọ́n ti yà sọ́dọ̀ olókòrí wọ́n ti lọ kí alájà wà rí. ṣé gbọ́ nǹkan. wọ́n ti lọ sí ìwọ àtẹ́rí. kò síjà o. bàbá ti lọ sọ̀ọ́ lórí. hello. ẹgbọ́n sókè o. ẹ kalẹ́. ẹ ṣeun orúkọ yín o. ẹ ṣeun. adé ló sọ̀rọ̀ láti wá dá. ẹ ṣeun. mo kí Ọlọ́kìn Àpà. wọ́n dá yín lóhùn. ẹ pẹ̀lú gbogbo oyè bàbá rẹ̀. àṣẹun àṣẹun. agbára lọ. ní gbogbo tẹ̀sí sọ̀kalẹ̀ yìí. ọkàn ọmọ Nàìjíríà a sì tún pamọ́ ọdún kánífà. ẹ ṣeun adúpẹ́. ọmọ tó tẹ̀sí bí wọ́n mọ̀ sí ṣe kánífà sílẹ̀. kánífà jàgídíjà kakọ à ń gbé àṣàlárugẹ ni àṣàlárugẹ ẹ ṣeun mo dúpẹ́. hello. ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ orúkọ yín mọ́ mi. ẹ máa mọ̀ ọ́ ṣe yóò dára fún yín. àṣẹwò àṣẹwò. láǹkà sí èdè mọ́ mi dájú o. wọ́n ń gbọ́ yín. ẹ kúrò. gba àwọn ènìyàn wa tẹ́ ẹ jọ wá. ẹ ṣeun. yóò dára fún yín kó wa jẹ̀pẹ́ o. àṣẹwò àṣẹwò. méjì sọ̀tọ́lá ló ń sọ̀rọ̀ láti life center. ìfọ̀ inú mi dùn gan fún ìròyìn ayọ̀ tá a gbọ́. nígbà tí ń gbàdúrà fún nìyẹn. a sì ní gbàgbọ́ pé yóò tẹ̀síwájú. tó ẹ̀yin aráàlú náà ṣe é ti gbọ́. ẹgbẹ́ fọwọ́sowọ́pọ̀ o. ẹ ṣeun. hello. mo kí ọdún ayọ̀ Christiana
lórí Facebook Mike Akanwo mo kí Ọládòyìn Àjàlá Adédòkun mo kí Samson ọjọ́ àwo prof wa ní LAUTECH ni. ọ̀gá mi ni. hello ẹ ṣe wọn o. ẹ mọ bínú ẹyà kan ẹ parí dóyìn àbí kẹyìn lẹ. hello. ẹ kalẹ̀ orúkọ yín o. orúkọ mi jàre láti fọ́ mi lápàkẹ́. ẹ ṣeun. àti bàbá wa kábíyèsí adéópẹ́ lórí o. ẹ ṣeun àṣẹ o. àdúpẹ́ o wọ́n ṣe mọ̀ tẹ̀síwájú o. àṣẹ o. bá a ṣe bí wọ́n ṣe dùn fún táwọn lọ́balọ́ba ẹ̀dá fẹ́ bá wọn ra àwọn olórí ẹ̀sìn náà kọ́lá náà fọwọ́sowọ́pọ̀ ìgbọ́sọ̀ ní ìbàjẹ́ o. àṣẹ o. ọ̀dọ̀ àárọ̀. ẹ ṣeun. bá a ṣe fẹ́ àjẹ́ ń gbé ìpè púpọ̀ lónìí o. hello. ẹ ṣe orúkọ yín o. hello. ọ̀ya hello. hello sir. ẹ kálẹ̀ orúkọ yín ní kankan. ẹ kú ètò sá o. ẹ ṣe mo dúpẹ́. ọlọ́run máa fún yín ṣe o. àṣẹ o. adédọ̀kun Babátúndé ni. ẹ ṣeun o. ètò tẹ̀sí kalẹ̀ dáadáa ni. àdúlọ́pẹ́ o. yóò jẹ́ káwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ wa ti ilé. bẹ́ẹ̀ ni wọ́n ti ń wò bẹ́ẹ̀ ọmọ gbà fún. ẹ ṣe mo dúpẹ́. ẹ jálu ètò yẹn ni táìmù yẹn kò ní sà. aago 7 sí 7 àbọ̀ ni. ní jẹ́ o. òní náà ni Sunday náà ni Ògbómọ̀ṣọ́ la wà. ẹ mọ bínú lè gbé pé kankan mọ àsìkò tí tó wọn jádùn náà ní tọ kábíyèsí ọ̀rọ̀ káríwò lẹni fún wa bá sí lọlé. kí n tó máa lọ mo fẹ́ fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lọ́wọ́ látọ̀dọ̀ kábíyèsí His Imperial Majesty ọba Fọlábí Ghandi Ọláoyè Òrúmọgẹ́gẹ́ kẹta aṣọ ilẹ̀ Ògbómọ̀ṣọ́ mo tún fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ kábíyèsí His Royal Majesty Òǹpẹ̀tù ti Ìjẹ̀rò Kingdom Tòkúlòjé nìyẹn mo tún fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Francis Olúṣọlá Àlàó Olúgbọ́n ti orílẹ̀ Ẹ̀gbọ́n mo tún fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba kábíyèsí Alájàwà kábíyèsí Olóko Ọ̀rọ̀míyàn tilẹ̀ Òkò oníjàbàtà àrẹ̀sádú kábíyèsí rẹ̀sà pati rẹ̀sà pupa kábíyèsí ọlọ́ọ̀lọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn alẹ́ òkèlè rin ọ̀gbẹ́yìn onísàpá tilẹ̀ sàpá bàbá àti ẹ̀wà lọ́dọ̀ baálẹ̀ máṣífà lónìí àwọn ẹgbẹ́ ajé ní fújà onímọ̀ parí ọdún ajẹ́ àmú mo sọ fún gbogbo ẹ̀yin èèyàn pé gbogbo lọ́balọ́ba àti baálẹ̀ ìṣọ̀kan ni gbogbo wa wà ẹ̀yin aráàlú tẹ̀ bá mọ ohun tó ń ṣẹlẹ̀ ẹ má dàwárú o ọwọ́ babalẹ̀ wò ẹ̀ wẹsẹ̀ bàbá wa àbára wa jà ńgbà tá a bá fẹ́ ṣe carnival gbogbo yóò ríran wò ojú yóò rí gbogbo èèyàn ọmọ Ògbómọ̀ṣọ́ tẹ wà lókè òkun ẹ máa bọ̀ ẹ rí ṣọ́ọ̀hún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ rí Òǹpẹ̀tù ẹ rí Olóko ẹ rí Olúgbọ́n gbogbo ọmọ dìmọ́ra wọn ẹ rí Alápà màá gbójò kọrùn èjì ọyọ ló báyìí gbogbo yóò mọ rí gbogbo ẹ̀yẹ ọmọ Ògbómọ̀ṣọ́ àrètí fún carnival yóò dáa fún gbogbo yín o ẹ ṣe àdúpẹ́ o akọgun ti ní kínkín o tó ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ Alápà náà lákọ̀gùn bẹ́ẹ̀ ni ọmọ ní kí baba bẹ́ẹ̀ ni wọ́n ṣe tọ́ ẹ ṣeun kékeré dẹ mo dúpẹ́ lọ́wọ́ rẹ o ìmọ́lẹ̀ ọmọ mi nu olówó adé kámẹ́rà tàfi ń wà ní ilé káàkiri tọ́ Ògbómọ̀ṣọ́ á máa tẹ̀síwájú o ìyókù níjọ́ mẹ́jọ o àlàáfíà fún ní Ògbómọ̀ṣọ́. ẹni kò ṣe ènìyàn kí n máa fi wá láàárọ̀ lásán kò sóhun tó dàbí tẹ́ni ṣe mọ́. gbogbo ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́ wa ẹ máa kú oríire káwọn ọ̀dọ́ wa lè bá iṣẹ́